ọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin blood pressure náà ni wọ́n ní kálukú ní ìyẹn bp ẹ̀jẹ̀ ríru kí ló fa ẹ̀jẹ̀ ríru kí sì ni ọ̀nà àbáyọ tí wọ́n bá ní ẹ̀jẹ̀ ríru àti pé ṣé ọmọdé náà lè ní ṣá éèjì olè náà sì máa ń wà tẹ́yẹ ìlú ara wọlé àti pé ṣé tí a bá ní ṣé ìbẹ̀mọ náà lè ní. ẹ jẹ́ ń sọ àwọn ọ̀kan fún yín wọ́n wá kùn lénìí ẹ̀jẹ̀ ríru diabetes kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láyé àtijọ́ àtà gbogbo ẹ̀pá kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ nǹkan tó ń fà àfọwọ́fà wà nú ẹ̀ àti gbogbo oúnjẹ tá à ń lo with chemical gbogbo oúnjẹ tá à ń jẹ ń sìn chemical ni bẹ́ẹ̀ ni all the chemicals nǹkan tó ń resort sí nìyẹn kò sẹ́ni tí ò lè ní lọ́wọ́lọ́wọ́ ní century tá a wà yìí o lẹ́yìn náà àfọkàn wa balẹ̀ mọ́ ìjọba náà pa kún hypertension torí pé ẹni tí ò mọ̀ bóun ṣe fẹ́ jẹun owó skul ọmọ tó bá bẹ̀ sí ronú lágbára ògbé tí wọ́n 700,000 fún ọmọ yunifásitì lọ́dọ̀ gbé bíìlì wá yóò ti yé sìn ìrònú pọ̀ ẹni tó ń gba 100,000 tó dẹ̀ fẹ́ ṣe 700,000 báwo ló ṣe fẹ́ ṣe ìgbà òde òní ronú. òṣèlú ni. tó bá rí àyẹn sà kí ni ọ̀nà àbáyọ nínú ilé wa ládùúgbò wa lọ́dẹ wa ká tó lọ sọ́sibítù kí ni òkè kájẹ tó lọ síbẹ̀ yẹn ṣé bp tó lè pààyàn ṣá. ó ń pààyàn. ó ní solution. solution ti bílẹ̀ àbí ti. ó nínú ti àwọn olóyìnbó but kò common Nàìjíríà if we are bá jẹ́ foreign country ó common because free drugs ló pọ̀ jù Nàìjíríà nísìnyí kò sí oògùn tẹ́ ẹ lọ máa wò bẹ́ẹ̀ ní ara yín ò yá sí wọ́n sọ oògùn fún ẹ kẹ́ ẹ ṣe test oògùn lè ga báyìí ẹ rí pé kò ní ṣe nǹkan kan. tó bá rí tìbílẹ̀ nǹkan sà. ọba rí tìbílẹ̀ tó bá jẹ́ correct kí tí gbogbo yẹn ló mọ̀ ń pa ẹ o. ẹni tó ń polówó àwọn tó ń polówó oògùn bílẹ̀ gan ẹ sọ fún mi inú yín tẹ́ bá fẹ́ interview ẹ ní kò ti test ara ẹ. ṣé bó ní jìbìtì wà nù wọn. ẹ rí pé òun náà gan àìsàn ń ṣe òun. ẹni kò ti test ara ẹ ẹni pé bẹ́ẹ̀ ni ẹ ṣe fún wọn ó mú rìsọ́ọ̀tì lójú ẹ. bàbá gẹ́gẹ́ bí àwa ní ọdún báyìí. bẹ́ẹ̀ ni àwa náà ti ṣe báyìí ti ọlọ́ báyìí. bẹ́ẹ̀ ni Ojúdélé ti ṣe. bẹ́ẹ̀ ni èmi náà ń bọ̀ dẹ̀dẹ̀. èmi náà ń bọ̀ dẹ̀dẹ̀. ọmọ mi náà fẹ́ ṣe ọmọ mi. bẹ́ẹ̀ afẹ́kẹ́ ṣàánú àwọn ẹbùn wọn ní nǹkan ọdún pé tí wọ́n tó bá ní bp o nǹkan báyìí ló máa lò. wọ́n tó bá ní bp tó bá ń tọ́jú ẹ̀ tó o bá fẹ́ kí ó tètè lọ ìkíní stop rice ẹ̀bà fùfú jíjẹ má dẹ̀ máa jẹ rice máa sùn lóru tó bá lo òkan ẹ̀ wàá rí ìwòsàn ẹ̀ kó o dẹ̀ máa fúnra ẹ̀ ní rest of mind kó máa rest bó bá ń lo oògùn vp tó o bá fúnra ẹ̀ ní ìsinmi kò lè stop o sweat ló pọ̀ jù òun ló vp fi ń pa wọ́n sweat mo fẹ́ dolówó ẹlòmíràn jí láago márùn aago mẹ́rin á lọ sóṣèjì lọ́ta nǹkan tó bá dago mọ́kànlá wá oúnjẹ tó tún fẹ́ wá jẹ láago mọ́kànlá yẹn kò ní digest kò ní tún ní digest ohun tó yẹ kó jẹ normal kẹ́ ti jẹ oúnjẹ láago mẹ́fà méje ẹni tó bá ń ṣe kó máa jẹ oúnjẹ láago mẹ́fà kó bá fẹ́ treatment tó bá ń jẹ oúnjẹ láago mọ́kànlá a máa kó fún olóògùn ni o. wọn kò gbọ́dọ̀ máa jẹ̀bà lórí ẹ̀ tó bá ti ń wọ́rí ẹ̀ so kó jẹ nǹkan tó fúnra ẹ̀ nísinmi sweat ni nígbà tó bá tún wá ṣe oúnjẹ ọ̀tún digest 11 náà ṣe ń jẹ oúnjẹ 11 náà ṣe máa jẹ oúnjẹ alẹ́. ẹ kí ara lè wọ́n lò ní ti sọ́kàn ìwé kí la lè wá la lè lò tìbílẹ̀. ṣe ẹ jẹ́ kó wá ewé ìpín wọ́n á gbó ewé ìpín yẹn bẹ́ẹ̀ ni so wọ́n máa mú láàárọ̀ wọ́n máa mú lálẹ́ ìkejì náà wọ́n fi kankan kún ewé asòfẹ́yẹjẹ wọ́n gbóná bẹ́ẹ̀ ni wọ́n lè fi ginger wọ́n lè fi ginger sí wọ́n lè fi kíní àlùbásà ayù garlic sí wọ́n máa mú láàárọ̀ wọ́n máa mú lálẹ́. Sóbò ẹ ní sùúrù sóbò
tó o bá fẹ́ lo sóbò náà wọ́n ń lo sóbò náà kò gbọ́dọ̀ jẹ́ ilé tó ń tà wọ́n lọ ṣe ṣúgà sí yẹn ó ti kó gbogbo. ó tí o bá lò yẹra túbọ̀ máa há ẹ̀ ni ẹ máa sì é nọ́mà ẹ ra kinní ẹ̀ ewé yẹn ẹ sì fúnra yín ṣùgbọ́n gbogbo àwọn tó yẹ kó avoid wọ̀nyí wàá avoid ẹ̀ kó lè ṣiṣẹ́ tó o bá jẹ́ bẹ́ẹ̀ kò ní ṣiṣẹ́ tó bá lọ wá tún padà wá ṣò bó ṣe rí nìyẹn. tí bàbá tọ́jú rẹ̀ kí ni àtúbọ̀tán irú ẹni bẹ́ẹ̀. yóò lè padà já sí. ikú náà ni ikú ni vp já sí. bàbá wọn tẹ ní àwọn kan wa mọ́tò lọ́wọ́ àpòlélé lọ fẹ́. oye anytime oye anything ni bẹ́ẹ̀ ni anything ni arípẹ́ atẹ́gùn gbé òun lójú adẹ̀ ṣubú lulẹ̀ ni vp nìyẹn so bóyá bá kọ bó bá èmi àgbánimọ̀ rock so lọ nìyẹn so bó ṣe nínú. àníkú dànù àníkú kò jíjí o aṣọdún ayọ̀ of the grassroots ní iléeṣẹ́ Owutu FM Yashali o máa gbọ́ máa yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa akọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots Yashali lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ Yashali náà ní. Kindly subscribe to our YouTube channel Owutu FM Lagos. Bye.